ẹ káàárọ̀ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa láàárọ̀ yìí, kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà ló ń dé sétí gbọ́ yín. Mansfield ní Dallas, Texas láti ń rọ̀ bí òjò lénìí àjíròbí. Àwọn ìwé ìròyìn bíi 2 sí 3 kan la máa yẹ̀wò láàárọ̀ yìí torí ẹni egúnlé lójú oorun kó má dúró. Inú ìbẹ̀rù bójó làásìgbò húlà hílò gbọ́nmisomi òtó ní Amẹ́ríkà wà o. Ara ò rokùn ara ò radìyẹ ní ìlú Washington DC báyìí lórí ayẹyẹ ìwúyè tí wọ́n fẹ́ ṣe fún Joe Biden lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn ọlọ́pàá sọ wípé ó ṣeé ṣe kí àwọn olùfẹ̀hónúhàn yìí tún kóra jọ o. Wọ́n ní gbogbo ẹ̀yin aráyé, ẹ̀yin abiyamọ ọ̀run, ẹ má fà wọ́n sílẹ̀ o. Ìwé Punch ti Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀. Wò ó fi ọ̀gá mi sílẹ̀, ìgbéraga ẹ̀ pọ̀ jù. Mo kí ẹ kú oríire ipò igbákejì yẹn ti vice president jàre. Pence ló kí Harris Kamala nígbà tó ń pè é lálẹ́ àná. Ó ní wò ó, mo yọ̀ fún ẹ, mo yọ̀ fúnra mi, mo kí ẹ kú oríire jàre. Èmi mà ti ń palẹ̀ ẹrù mi mọ́. Inú ìwé Tribune ló wà láàárọ̀ yìí, ìyẹn Tribune ta Amẹ́ríkà. Pence ló ń kí Harris bẹ́ẹ̀, ọmọ dáadáa. Ta ló jẹ́ gbójú wojú Àmọ̀tẹ́kùn? Ẹ wò ó, ẹ pè wá tẹ́ ẹ bá nílò ìrànlọ́wọ́ wa. Ayúmúyúmú ọ̀rọ̀ kan ló ń lọ lábẹ́lẹ̀ wípé àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ti ìlú Nàìjíríà, àwọn Àmọ̀tẹ́kùn fẹ́ ran Amẹ́ríkà lọ́wọ́ láti kojú àwọn olùfẹ̀hónúhàn lọ́jọ́ ìwúyè Joe Biden. Wọ́n ní n tó bá ṣẹlẹ̀ sí yín ó ṣẹlẹ̀ sáwa náà. Dígbí láwà fún yín, ẹ pè wá bẹ́ẹ̀ bá nílò wa. Àwọn yúnyún yìí là ń kà lénìí lórí Google. Ìyàn 20 ọdún fẹlifẹli ló ń gbóná fún Trump o. Àwọn aṣòfin àgbà àti kékeré sọ wípé kódà bí Trump kúrò lórí oyè jù bẹ́ẹ̀ lọ, a máa fìyà jẹ. Wọ́n ní yóò kan ìdí inú yàn pàápàá, kọ́lọ́run ṣáà máa ṣọ́ wa. Wọ́n ní Trump àfàìmọ̀ kọ́rọ̀ ẹ̀ kó má dàbí ọba Nebukadnesari tinú Bíbélì. Ìwé National Mirror ti Dallas ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Bẹ̀bẹ̀ lọ o. Trump sọ owó mi kó o tó lọ, kó o tó kúrò lórí oyè. Àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kan ni wọ́n ń ké tantan lánàá òde yìí wípé àmà ìtìrí owó stimulus ẹlẹ́ẹ̀kejì gbà. Dákun ṣàánú wa, sanwó yìí kó o tó lọ, má má kówó wa lọ. I never see alert ni wọ́n ń ké tantan. Ìwé Punch ló sọ bẹ́ẹ̀. Bó bá jẹ́ bí irọ́, ẹ bèrè lọ́wọ́ Miss Kògbérègbè, àwọn náà ò tí ì rówó wọn gbà. Ọ̀bí mi ò ní wá síbi ìwúyè ẹ. Ṣé olówó fẹ́ pa mí ni? Trump ló ń sọ bẹ́ẹ̀ lánàá lójú ewé kẹjọ ìwé The Nation ti Dallas. Ìyẹn ta Amẹ́ríkà ó ń sọ fún Joe Biden wípé mi ò dẹ̀ ní wá rí, mi ò ní wá síbi ìwúyè ẹ̀ wá rí. Ọ̀bí Trump ló sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ iṣẹ́ Trump ti ń fi White House sílẹ̀ o. Fox News, ìyẹn Fox News ta Amẹ́ríkà láti rí láàárọ̀ yìí wípé akọ̀ròyìn àgbà fún Trump, ìyẹn press secretary, ti pa ilẹ̀ ẹrú ẹ̀ mọ́ láàárọ̀ yìí. Ó wípé ẹ wo ọ̀gá, síwájú ò bá ṣe lọ, ẹ̀yìn á ṣe padà sí ọ̀gá, ó dìgbà kan náà. Ìyẹn press secretary ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ àwa bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà. Buhari bá Sultan of Sokoto kẹ́dùn lórí ikú àbúrò rẹ̀ ọkùnrin. Ibi ò ní kàn wá o, ẹ ṣàmì kẹ́ gbé tó ẹ̀mí. Gómìnà Èkó, ìyẹn Sanwó-Olú ti ilé ijó bíi 22 pa, ìyẹn 32, lórí àìkọbiara sí òfin COVID-19 tuntun. Ó ní wípé ẹ ṣáà mọ nǹkan tí COVID yìí fojú mi rí. Ẹ dẹ̀ kọ̀, ẹ ò fẹ́ tẹ̀lé òfin fún tí mo fi sílẹ̀. Ó yá, ẹ ti lè jó wọn pa. Èdùmàrè kó jọ kó má ti lè jó wa pa. Ẹ ṣàmì. Ẹ já lọ síbi ìdárayá. Liverpool àti Man U àwọ̀ ṣòkòtò kan náà lọ́la òde yìí.
wọ́n á fẹ́ nọra wọn pa. Èwo ń tèmi, èbí Chelsea làwa, àwọn ẹlẹ́tanú. A máa gbọ́ omi ewúro sójú Fulham lónìí. Akọ́mọ̀gbà Chelsea yẹn ló sọ bẹ́ẹ̀. Ó ní àṣọ wọn ń pẹ́pẹ́. Àlàyé má dojú tì wá. Lákòótán, Wayne Rooney ti fẹ̀yìntì ó dákọ́ni mọ̀ọ́gbá tuntun fún Derby County. Ṣé ẹ mọ̀ Wayne Rooney tó parí tẹ́lẹ̀? Ó ti fẹ̀yìntì báyìí, ó ti dákọ́ni mọ̀ọ́gbá. Bẹ́ẹ̀ bá ti ń jáde láàárọ̀ yìí, kí ààbò Ọlọ́run kó máa bá yín lọ. Orúkọ mi ò pé méjì o. Ọ̀túnba Kògbérègbè ló ní ìròyìn ayọ̀ là á gbọ́ nílé wa. Ó dìgbà.